ó dẹ̀ ń hùwà bí Elédùmarè, ìwọ kọ́ lọ́lọ́run o. Pásítọ̀ Bákàrè ju bọ́ǹbù ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bọ́ǹbù. Àsìkò tí kinní náà sì bú jáde gbàmù yìí ó le díẹ̀ ó jàre. Pásítọ̀ Túndé Bákàrè ló ní ààrẹ Bọ́lá kìí ṣe ọlọ́run, kó yé hùwà bí Olódùmarè nítorí ohun tó léwu ni. Ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sí orin táwọn àgbàlagbà ọjọ́sí máa ń kọ pé ìwọ kọ́ ló dá mi, ìwọ kọ́ ló dá mi, ó sì ń hùwà bí Elédùmarè, ìwọ kọ́ ló dá mi. Àmọ́ kì í ṣe Túndé Bákàrè ló kọrin náà fúnra ẹ̀. Ó ní òun kọ orin náà lórúkọ gbogbo ọmọ Nàìjíríà ni. Níbi tí ọ̀rọ̀ náà sì ti le díẹ̀ nìyẹn, nítorí gbogbo àwọn tí wọ́n ń gbọ́rọ̀ náà lóhun tó ń ṣẹlẹ̀ kò yé rárá. Wọ́n sì ń béèrè pé kí ló dé gan. Ìwádìí fi hàn pé nítorí àwọn ọ̀rọ̀ líle tó wà nínú ohun tí Pásítọ̀ Bákàrè sọ jáde lọ́jọ́ ọdún àjíǹde gan nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tí wọ́n ń pè ní Global Community Stadium Church lọ́rẹ̀gún, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ bí wọn yóò ti gbé ọ̀rọ̀ náà gbà. Wọn kò mọ bí kí wọ́n gba ọ̀rọ̀ Bákàrè yìí gbọ́ ni àbí kí wọ́n tà á dànù. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó jáde náà, ọ̀rọ̀ náà le lóòótọ́, àmọ́ òdodo pọ́nbélé ni. Ohun tí àwọn kan kò ṣe fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run náà ni pé wọ́n ní olóṣèlú ni Túndé Bákàrè, pé kò sí sóhun tí kò lè tẹnu àwọn olóṣèlú jáde. Wọ́n ní ó jọ pé ara ló ń ta òun náà, pé díẹ̀ ló fi yàtọ̀ sí Àtíkù, ìyẹn Àtíkù kan náà àti Nasiru El-Rufai. Nítorí ipò tí Tinubu wà yìí, wọ́n jọ dùn ún mọ́ ara wọn lọ́wọ́ ni. Òun Bákàrè náà fẹ́ jẹ ààrẹ, ó sì ti ń jà fún kinní náà láti bí ọdún mélòó kan sẹ́yìn. Bẹ́ẹ̀ ló sì ti fìgbà kan sọ fún gbogbo ayé pé òun lòun yóò jẹ ààrẹ lẹ́yìn Buhari, àti pé nígbà tí kò rí kinní náà jẹ ló ṣe ń bọ́ bí àrìrà tó sì ń fi ìtara àti ìgbónára sọ̀rọ̀ Tinubu láìdáa. Àmọ́ àwọn púpọ̀ kò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ rárá. Wọ́n ní ojúṣe tó yẹ kí Túndé Bákàrè ṣe ló ń ṣe. Wọ́n ní bí ìjọba kò bá dára, tó bá ń gbé àwọn èèyàn ẹ̀ wọgbó lọ tàbí tó ń fìyà jẹ wọ́n, irú àwọn tí wọ́n bá jẹ́ aṣáájú ìlú tàbí aṣáájú ẹ̀sìn ńlá báyìí náà ni wọ́n lè sọ̀rọ̀. Torí ọ̀rọ̀ tí wọ́n bá sọ a máa wọ ìjọba létí ju èyí tí àwọn aráàlú lásán bá sọ lọ. Bákan náà làwọn èèyàn tún rántí pé kì í ṣe ṣọ́ọ̀ṣì ló mú òkìkí Túndé Bákàrè kàn, bí kò jẹ́ àwọn nǹkan ńláńlá kan tó ti ṣe láàrin ìlú nígbà tí ojú ogun lè níjọ́sí. Àkọ́kọ́ ni pé Bákàrè ló ṣáájú àwọn tí wọ́n gbàjọba Nàìjíríà fún Goodluck Jonathan lásìkò tí ara ààrẹ Umaru Yar'Adua kò yá, àmọ́ tí àwọn èèyàn ẹ̀ takú tí wọ́n ní kò sí kinní kan tó ń ṣe, pé àwọn tó ń gbérùmọ̀ kiri pé ara ẹ̀ kò yá, ara tiwọn gan ni kò yá jàre. Àwọn Bákàrè ni wọ́n dìde wàrà tí wọ́n sì gbógun ti àtìyàwó àti àwọn àríjẹ ní màdàrú tó wà níbẹ̀, tó sì di ohun tí àwọn aṣòfin ìgbà náà lábẹ́ David Mark ń fi tipátipá sáré ṣe òfin tuntun pé kí Jonathan di adelé ààrẹ. Nígbà tí Yar'Adua bá sì padà dé, yóò máa bá iṣẹ́ rẹ̀ lọ. Àwọn Bákàrè yìí kan náà ni wọ́n dùgbò lu Jonathan fúnra ẹ̀ nígbà tí òun dé, tó sì gbé owó epo bẹntiróòlù lọ sókè lálá. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pariwo pé kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn tí í ṣe bàbá késekése bí kò bá tètè dá owó epo náà padà. Àwọn ohun tó sọ Bákàrè di olóṣèlú nìyí, tí òun náà sì du igbákejì ààrẹ Nàìjíríà nígbà tí Muhammadu Buhari jáde ní 2011 pé òun yóò di ààrẹ. Àmọ́ láti ìgbà náà ní àárín òun àtàwọn Tinubu kò ti fi bẹ́ẹ̀ dán mọ́rán, nítorí àwọn ohun tó ré kọjá lọ lásìkò tí wọ́n jọ ń du ipò yìí àti bí àwọn Tinubu ṣe jẹ́wọ́ olóṣèlú ńlá fóun àti Buhari. Lára ohun tó ń dùn Bákàrè rèé tó fi jáde ní 2022 pé òun náà yóò du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, tó sì ti ń sọ tẹ́lẹ̀ pé òun ti rí kinní náà, pé òun lòun yóò gba ipò náà lọ́wọ́ Buhari. Nítorí àsọtẹ́lẹ̀ òṣèlú tó sọ tí kinní náà kò sì ṣẹ yìí ní ọ̀pọ̀ àwọn èèyàn ṣe sọ di olóṣèlú, tí wọ́n sì ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ àfi kí èèyàn yẹ̀ ẹ́ wò dáadáa
nítorí pé olóṣèlú lòun náà, ọ̀tọ̀ sì ní iṣẹ́ ẹ̀mí, ọ̀tọ̀ ní iṣẹ́ ara. Ṣùgbọ́n ní bí nǹkan ti ṣe rí ní Nàìjíríà báyìí àti gbogbo ohun tó ń lọ lọ́tún tó ń lọ lósì tí ẹpọ̀n àgbò sì ń mì dùgbẹ̀dùgbẹ̀ bí èyí tó fẹ́ já yìí, iṣẹ́ tí Bákàrè rán sí Tinubu ga. Bákàrè dúró sórí pẹpẹ ìwàásù ẹ̀, ó sì sọ báyìí pé ẹ̀yin èèyàn mi, òṣèlú jàǹdùkú tá a ní lásìkò yìí ní òṣèlú tí wọ́n ń pè ní òṣèlú agbèrò ní gáréèjì níbi tí ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣe aṣáájú wọn. Agbéraga làwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè wa báyìí. Ìwà wọn kò sì bá tohun tó wà nílẹ̀ yìí mu rárá. Wọ́n ń ṣèbàjẹ́, wọ́n sì tún gbéraga pẹ̀lú ẹ̀. Ohun tí a ti rí láti ìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ ní ìwà ìkànípò agbára àti ìwà fagídí ṣèjọba tí kò lẹ́gbẹ́. Ohun tí wàhálà owó ìrànlọ́wọ́ orí epo bẹntiróòlù tí wọ́n láwọn yọ dá sílẹ̀ ní ká sọ ni, àbí ìyàn téèyàn kò rírú ẹ̀ rí. Gbogbo àwọn kinní yìí ló ti àwọn aráàlú dórí ọ̀gẹ́gẹ́rẹ́ débi pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn. Ṣé ó dáa? Kí ni ká ti gbọ́ pé owó dọ́là tí wọ́n ń ṣẹ́ ní ọ̀tàlénírínwó náírà 460 naira sí dọ́là kan kíjọba yìí tó dé, tí fò fẹ̀rẹ̀ báyìí ó di ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ 1,500 naira. Ọ̀wọ́n gógó oúnjẹ gbogbo tó sì ti bẹ̀rẹ̀ láti bí oṣù méjìlá nílẹ̀ yìí, ṣé èèyàn gbọ́dọ̀ máa fẹnu sọ ìyẹn ń dán? Ẹ wo ìròyìn ìbànújẹ́ tó ṣẹlẹ̀ níbàdàn lọ́jọ́sí, níbi tí àwọn abiyamọ ti ń sọ àwọn ọmọ wọn gba orí fẹ́ǹsì nítorí pé ẹnìkan lòun yóò fún wọn lóúnjẹ. Ẹ wò bí àwọn ọmọ tó lé ní 15 ṣe kú. Ọ̀rọ̀ náà sì farajọ ìyàn tó mú àwọn ará Samaria nínú Bíbélì, níbi tí àwọn abiyamọ ti ń jẹ ọmọ tí wọ́n bí nínú ara wọn. Láti ìbẹ̀rẹ̀ oṣù kẹrin tá a wà yìí, ó ti lé ní 100 èèyàn tí wọ́n ti pàdánù ní ìpínlẹ̀ Plateau nìkan. Àwọn ẹgbẹ́ aláàánú Amnesty International ní iye àwọn tí wọ́n pa jù bẹ́ẹ̀ lọ pàápàá. Àti pé bẹ́ẹ̀ ni wọ́n ti lé àwọn èèyàn nílùú wọn ní Bokos àti Basa tí wọ́n sọ wọ́n di alárìnkiri lásán. Ọ̀rọ̀ náà ká ìwé ìròyìn ìlú òyìnbó kan lára, Financial Times, tó fi sọ pé ìyàn tí ìjọba Tinubu yìí kó wọ̀lú ti túbọ̀ bà ayé àwọn èèyàn ní Nàìjíríà jẹ́ sí. Àwa onígbàgbọ́ gbogbo a ti gbàdúrà lóríṣiríṣi títí débi pé ọ̀rọ̀ àdúrà gbígbà pàápàá ti di gbàmápò rọ́wọ́ mi, ó sún kálukú ni. Àwọn olórí ìjọ míì nígbàgbọ́ pé àdúrà tá a gbà gan ti tó, pé àfi kí ìjọba fúnra ẹ̀ tètè ṣe nǹkan kan kó tó di pé ìbínú àwọn aláìní dá rògbòdìyàn tí apá ẹnikẹ́ni ò ní ká sílẹ̀ nílẹ̀ wa. Èyí tí ìjọba Tinubu yìí ṣe tó burú jù ni bó ṣe sọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa di gbẹ̀wù dání lásán, tó jẹ́ wọ́n kàn wà níbẹ̀ bí aláìsí ni. Àfi bí ìgbà pé ọ̀kan nínú àwọn mínísítà Tinubu lásán ni wọ́n, tó jẹ́ àṣẹ tí Tinubu bá pa ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé, ohun tó bá ní kí wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe. Lójú wọn báyìí ni ọ̀kan nínú àwọn mínísítà ilẹ̀ wa ṣe di gómìnà tó ń lo sáà kẹta ní ìpínlẹ̀ Rivers nítorí agbára burúkú tí wọ́n fún. Wò ó ààrẹ, nítorí tí ẹni ilé ìgbìmọ̀ asòfin wa ṣe di bùdó àwọn akínyẹ̀yẹ́ lásán o. Lábẹ́ ìṣàkóso ẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin wa ti di ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ẹ̀, tí wọ́n sì tẹ òfin kónípò mọ́pò ilẹ̀ wa lójú débi pé èèyàn mọ yàtọ̀ láàrin àwọn àtàwọn tó ń bá ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ. Ààrẹ Tinubu lábẹ́ èyí làwọn aṣòfin wà tí wọ́n ti digbá àti ẹ̀yọ, tó jẹ́ gbogbo ohun tó o bá fẹ́ ni wọ́n ń fọwọ́ sí. Wọn ò lè já ẹ níyàn, kódà nígbà tó o bá ń ṣe agbára lò ó, wọn ò lè dá ẹ lẹ́kun. Ìwà wọn yìí ti fi wọ́n hàn bí ilé ìgbìmọ̀ tó ya ọ̀lẹ jù lọ látìgbà tí ètò democracy tuntun yìí ti bẹ̀rẹ̀. Ojo àti ọ̀lẹ burúkú ni wọ́n. Wọ́n ti fi ara wọn hàn bí aláìlágbára. Bẹ́ẹ̀ kò sí ẹnìkan tó lọ́gbọ́n tó tàbí tó dára jù lọ tí wọn yóò fa agbára tí kò lópin láti ṣe gbogbo ohun tó bá fẹ́ nílé ìjọba lé lọ́wọ́. Wò ó, ju gbogbo ẹ̀ lọ, yẹ hùwà bí Olódùmarè o, nítorí ò kìí ṣe Ọlọ́run. Nàìjíríà kò ṣeé bá ṣerú eré gélé báyìí nídìí òṣèlú o, ohun tó léwu ni. Báyìí ni Bákàrè ṣe sọ, bó sì tilẹ̀ jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu fúnra ẹ̀ ti sọ nígbà kan, kódà ó kọ síwèé ni o, pé irú èèyàn bíi Túndé Bákàrè ṣọ̀wọ́n
nítorí bó ti wù kí òótọ́ ọ̀rọ̀ korò tó yóò sọ jáde. Èèyàn kan kò lè sọ ibi tí ọ̀rọ̀ tí Bákàrè ṣẹ̀ṣẹ̀ sọ yìí yóò wọ̀ lára olórí Nàìjíríà náà. Àmọ́ nígbà tí yóò bá fi di ọjọ́ 2 sí 3 níbi tí ọ̀rọ̀ náà bá fẹ́ doríkọ, gbogbo Nàìjíríà ni yóò rí i. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ pásítọ̀ Túndé Bákàrè fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú ojúmọ́ òní o.